ni Sunday Igboho ṣe tí a ní ọmọ padà wá sí Ìlọrin mọ́? Kí ló dé tí a ní ọmọ padà wá Kwara mọ́? Wọ́n nígbà tí Sunday Igboho wọ Kwara tí ó dé Kwara táwọn èèyàn tẹ̀lé lẹ́yìn, wọ́n ní kàkà kọ́kọ́kọ́ gbalé Zulu Gàmbàrí ọba ìlú Ìlọrin lọ pé kọ́ lọ rèé kí ọlọ́lá ọba ìlú Ìlọrin pé mo wá sí Ìlọrin, pé kò gbabẹ̀ lọ ní ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ ni wípé àwọn kan tún rìkọ́ọ̀dù láwọn ìlú tó tú kán o. Ǹjẹ́ ẹgbọ́n tó ṣẹlẹ̀ ńbàdàn? Ọmọ kan wọ́n pè ń wá sílá, ọba wọṣọ bí ọkùnrin, wọ́n ní adẹ́jà ni Ọlọ́hun ó wo Oloolu, ó dírẹ́sì bí ọkùnrin, ó dé fìlà, ó ṣe gbogbo ẹ̀, ó tún wá mú fóònù ó fi ń rìkọ́ọ̀dù Oloolu. Àsámọ́ b'Oloolu ṣe rí wọ́n ní Oloolu ń tọ̀dọ̀ rẹ̀ bọ̀ wípé ọ̀gbọ́rùn. Ẹ̀yin èèyàn, ẹ wá gbọ́ àṣírí èyí tí àwọn Ìlọrin fi ní kí Sífólóyè Sunday Igboho kán máa wá mọ́. Òun ni pé torí Ìlọrin tí Sífólóyè Sunday Igboho lọ tí wọn ò fi lọ sí ọ̀dọ̀ Emir, ìtorí ẹ̀ làwọn àfáà fi jáde pé wọn ò gbọdọ̀ rí Sunday Igboho mọ́ ní ìlú Kwara State. Ẹ jọ̀ọ́, kí ni tí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti Emir Ìlọrin, kí ni nǹkan tó pa wọ́n pọ̀? Emir Ìlọrin àwọn ló jágbódegbà fún Fúlàní. Now tọ́bọ̀ ṣe ń pààyàn tó, Emir Ìlọrin ò fi ọjọ́ kan jáde kó fi sọ̀rọ̀. Now ìgbà tí Sífólóyè Sunday Igboho tí wọ́n lọ sí ìlú Ìlọrin, àwọn ọmọ àfáà wọ́n ní pé torí pé Sífólóyè Sunday Igboho wọn ò lọ sí ọ̀dọ̀ Emir àwọn, ìtorí ẹ̀ ni náà fi ní kí Sífólóyè Sunday Igboho kán máa wá sí Ìlọrin. Ẹ wo, ẹ wá nǹkan kẹ́ fìdílé, kẹ́ wá gbọ́ nǹkan tí bàbá wa Oloolu, kẹ́ wá gbọ́ nǹkan tí wọ́n sọ. Ọ̀rọ̀ nípa Sunday Igboho, ajagun ńlá ilẹ̀ Yorùbá. Ẹnìkan tí ẹ̀ ń béèrè pé ó yẹ ajagun ńlá yìí bóò ló ṣe kàǹkà tó. Mo níwọ̀ náà lọ orí Google kọ́ lọ Google tí wọ́n ń pè ní Field Marshal. Ajagun ńlá ni wọ́n ń pè ní Field Marshal. Ó wá ń béèrè lọ́wọ́ mi oyè ká àtóyè ká èwo lójúra wọn lọ́bẹ̀. Mo ní èmi mọ̀ nǹkan kan pa àyùn. Ṣùgbọ́n tí a máa ń pé ajagun ńlá Field Marshal ní jẹ́bẹ̀. Kí ni Sunday Igboho ṣe tí a ní ọmọ padà wá sí Ìlọrin mọ́? Kí ló dé tí a ní ọmọ padà wá Kwara mọ́? Wọ́n nígbà tí Sunday Igboho wọ Kwara tí ó dé Kwara táwọn èèyàn tẹ̀lé lẹ́yìn, wọ́n ní kàkà kọ́kọ́kọ́ gbalé Zulu Gàmbàrí ọba ìlú Ìlọrin lọ pé kọ́ lọ rèé kí ọlọ́lá ọba ìlú Ìlọrin pé mo wá sí Ìlọrin, pé kò gbabẹ̀ lọ ní ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ ni wípé àwọn kan tún rìkọ́ọ̀dù láwọn ìlú tó tú, wọ́n ní ẹ wá gbé live nínú àwọn nǹkan tí ìjọba ń fi pamọ́ tí wọn ò fẹ́ káráyé ó rí. Wọ́n ní ẹ gbé live lórí Facebook pé ṣèlú èyí sì níjọba sá. Wọ́n láwọn èèyàn wá ń kọ́mẹ̀ntì sórí ẹ̀. Ìyẹn jẹ́ ń tó ba ìjọba lọ́kàn jẹ́ pé bẹ́ẹ̀ bá lè fẹ́ help wa, Sele yìí ò lè máa instigate àwọn aráàlú sí wa. Àti pé àwọn kan tún lọ parọ́ wípé Sunday Igboho akatakítí ẹ̀sìn ìbílẹ̀ ìṣẹ̀ṣe ní ń gbé bọ̀ o.
ó ti fẹ́ kó gbogbo àwọn ọmọ mùsùlùmí àtàwọn ọmọ oní ẹlẹ́sìn sínú ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ o. ìrà ìpàdà ewúrẹ́ o ìrà ìpàdà ajá òní gbẹgbẹgbẹ yẹn ṣe é mọ̀ ajá òní gbẹgbẹgbẹ yẹn ṣe é mọ̀ láti gbàdé jẹlú òwá fẹ́ láti gbàdé jẹlú òwá fẹ́ bí níta bá gbẹ láyé àjípa òní gbòòlù. wọ́n ní nǹkan tí ó wá ṣe ni pé ó fẹ́ tọ̀nù ìlú Ìlọrin sí ìlú àwọn oníṣẹ̀ṣe àti pé tẹ́ ẹ̀ bá gbàgbé látàyé Àfọ̀njá ìní ogún mi ọ̀tẹ̀ mi ti wà ńlẹ̀ tí wọ́n sọ wípé ọba ni ẹ máa jẹ́ ńlọrin láyé Àfọ̀njá nígbà tí wọ́n ṣẹ́gun Àfọ̀njá tán ló di wípé wọ́n ń jẹ ẹ́míà nílọrin wọ́n láwọn ọ̀fẹ́ nǹkan tí wọ́n ó pé wọ́n dé wọ́n wá gbà jọba pé wọ́n fẹ́ máa jọba dípò ẹ́míà táwọn ń jẹ. àwọn ẹgbẹ́ aṣojú lọ́ọ̀yà kan ni ẹ dìde àwọn míì sì ti ń takò wọ́n o àwọn aráàlú ti ń takò wọ́n pé ẹ má jẹ́ yàyọ́ jẹ wá gbé nígbà mo fọ̀rọ̀ wá Sunday lẹ́nu wò ó ní ìrù ẹkùn ó ní security outfit ni ó ní kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn ó ní mùsùlùmí wà nínú àwọn tó ń hùwà iṣẹ́ ẹbí kìrìsìtẹ́nì wà ńbẹ̀ oníṣẹ̀ṣe ń ṣiṣẹ́ ẹbí pé èèyàn lèèyàn máa jẹ́ pé gbogbo ẹni tó bá jẹ́ oníṣẹ́ ẹbí ó ní àmọ̀tẹ́kùn wá ó ní ìrù ẹkùn wá láti wá flush out àwọn ọ̀bá tẹ̀sìn wá o wọ́n ní kò sì sí ń tọ́ka wọn pẹ̀lú pé àwa jọba wa fọba kan jẹ nílọrin àwọn wá láti wá tún lùtò ni àwọn ọ̀wá domi àlàáfíà lúrú pé nítorí ìdí eléyìí kí bàbá wa ọlọ́lá ìlú Ìlọrin kí wọ́n fẹ̀mí wọn balẹ̀ o ìjọ táwọn wá ọ̀nà táwọn fẹ́ lọ́pọ̀ bí wọ́n sì ṣe ń dá wọn dúró lọ́tún lósì ó jẹ́ kílẹ̀ ó ṣú káwọn ó tó parí àwọn sì tún lápọ́mẹ́ǹtì mi káwọn ó tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ rárá àwọn ọ̀bọ̀lọ́lá ìlú Ìlọrin àwọn ó bá wọn ṣe mítìnì àwọn ó sì bá wọn sọ̀rọ̀ bí wọn ò bá fẹ́ àwọn ò lè mú ìlú wọn ń túláàsì bí ọlọ́lá ọba ìlú Ìlọrin lónìí nílùú wọn àwọn ò lè mú wọn ń túláàsì o àwọn ò sì wá jàjà ẹ̀sìn àwọn ò sì wá jagun àwọn ò sì wá fi nǹkan kan lọ́lẹ̀ kọjá wípé kálàáfíà ó jọba bí gbogbo òkè ògún ṣe rọ̀ṣọ̀mù tí ò sí ogún mi àbọ̀ tẹ̀mí bẹ́ẹ̀ làwọn fẹ́ kí gbogbo Nàìjíríà wọn South West tí wọ́n gbé láwọn lọ kọ́ rọ̀ṣọ̀mù. kábíyèsí Olódùmarè mo wá pe Sunday lémi kan òun kan mo ní wo bí o èéṣe tí wọn kì í rí ajá nínú mọ́ṣáláṣí. ó lémi náà ní kí n ṣàlàyé mo ní ajá ó sọ wípé àwọn ará mọ́ṣáláṣí ò fẹ́ràn bàbá òun. bàbá ajá sì ti sọ fọ́mọ rẹ̀ kó tó kú wípé má dé mọ́ṣáláṣí o mọ́ṣáláṣí ìṣẹ̀lẹ̀ ajá o ibi wọ́n bá ti fẹ́ ni là máa dé. àdún àwọn ọmọ ìyá rẹ tí ń bẹ ń bẹ ní í ṣe ọ́ táwọn ará rẹ̀ bá láwọn ọ̀fẹ́ ọ̀ ń bẹ̀ má fi túláàsì lọ o torí ogun lé tọ́ba papọ̀ mọ́ tìta ewu ńlá ni o. ajagun ńlá ilẹ̀ Yorùbá Sunday Igboho ní kò ní í séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ o àfà ìdùn ọbẹ̀. mo tún ní kó wò mí wò mo ní nínú ìmọ̀ àtọ́gbọ́n ìjìnlẹ̀ àtàdíìsì tí mo kọ́ òun ni wípé ẹyẹ lékelèké kì í dá máa dá jẹ́ ńlẹ̀ẹ́lẹ̀
orí màálù ní máa bà á sí tí fi máa jẹ. mo ní àwa bi lékèélékèé léèrè wípé kí ló dé tí mo ní ìwọ ajagunlá Yorùbá ajagunlá ilẹ̀ Yorùbá kí ló dé tí lékèélékèé fi ń jẹ lẹ́yìn màálù. ó ní bàbá Ọlọ́run ó jẹ pẹ́ fún wa. ó ní ẹ là hàn mí bí bàtà ṣe é dún lóòkù. mo ní lékèélékèé tí ń jẹ lẹ́yìn màálù tí ń jẹ lẹ́yìn màálù ó lè rí jẹ ńlẹ̀ẹ́lẹ̀ ṣùgbọ́n lékèélékèé lọ ẹsẹ̀ ara rẹ̀ mọ́ màálù. bọ́ ọ bá fẹ́ yìnbọn mọ́ lékèélékèé tọ́ ọ bá múra dáadáa tíbọn bá tajó màálù tíbọn bá bá màálù ó ń tọ̀ wọ́n jẹ gbèsè o. lékèélékèé lọ fẹ́ pa tọ́ ọ bá pa màálù ó jẹ gbèsè. Fúlàní ò ní jẹ́ ọ lọ o. ó ní bàbá àgbà mo ní o ti mú yùn àṣẹ eléyìí o ti mú ṣẹ. nílẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo sọ pé kó lọ lọ́sẹ̀ rẹ papọ̀ mọ́ ẹsẹ̀ rẹ ti ń rí lọ máwọn tí ẹsẹ̀ wọn bá kí nínú òṣèlú. mo ló sì ti lọ ẹsẹ̀ mọ́ wọn l'Ábùjá ọlọ́sẹ̀ máa rẹ ọlọ́sẹ̀ mọ́lúbàdàn àti gbogbo àwọn ọba tó lókìkí ńlẹ̀ Yorùbá. yóò ti dúró bá wọn ibi wọn bá fẹ́ ni là á lọ o. gbogbo ariwo tí wọn bá lè pa láti Kwara mọ sọ fún wọn pé kí wọn lọ bá bàbá wọn lọ́lá ọba ìlú Ìlọrin. wípé tí wọn bá kọ́kọ́ bẹ bàbá wọn lọ́lá ọba ìlú Ìlọrin. tìrì ni o tìrì bàbá òyìnbá tìrì ọ̀sẹ̀ àmẹ́jì tó ń jẹ́ bí ẹ̀ o tìrì ni. Báwo ni jọ? Tiba week 2026. Ó dé ẹgbẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́. Celebration galore ni. Pẹ̀lú oríṣiríṣi ètò tá a ti là lẹ̀. Lọ́jọ́rú Wednesday ọjọ́ kejìlá oṣù kẹjọ August 12 ọdún yìí 2026. Ní Apex Hall. American Quarters Agodi yìí ní Géètì Ìbàdàn. Lọ́jọ́ yẹn máa fàmì ẹ̀yẹ dá àwọn kàǹkàǹkà pèdèpèdè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́la. Jẹ́ máwọn lóko ọ̀tọ̀kùlú jàǹkànjàǹkàn láwùjọ. Alájí Tiri Àlàmú Agbọ́lágadé ọmọ Pàṣọ bàbá jẹ́jẹ́ lélẹ́rẹ̀ wà lọ́jọ́ náà. Àǹkárá tàmú àti páàsì ní yín sàrà ti wọlé o. Àwọn olùgbàlejò ní Mọ́gàjí Kọ́lá olóòtú adarí ẹgbẹ́ síbà lórílẹ̀‐èdè Nàìjíríà. Alájí Ọlálọ́mí Àmọ̀lé. Olóyè Níyà Kíbọ́dé Ológbòjò. Àwọn ibi tẹ́ ẹ ti lẹ́ra aṣọ àǹkárá tààmúra rẹ̀ o. Síbà ọ́fíìsì ní Osana Plaza. Tó wà nọ́mbà 28 opposite NNPC Sango Ìbàdàn. Àti ọ̀nà FM Ìbàdàn. Ẹ̀yin tó Ògbómọ̀ṣọ́. Aṣọ síbà wà ní cooperative building. Lọ́dọ̀ ariwo kọ́. Ẹ̀yin tọ̀yọ́ Aláàfin. Ẹ máa lọ sọ́fíìsì alàgbà Báyọ̀ Sàngótìkù. Ọ́fíìsì Olúwayẹmí Sísàká olórí àgbà. Ẹ̀yin ti sẹ́yìn. Aṣọ fíbà wà lọ́dọ̀ alápẹ̀pẹ̀ òkè ọlá ìsẹ́yìn. Fíbà week 2026. Lábẹ́ alága wa àjọ kẹ́kọ̀ọ́ sí ẹ̀mẹ́ni Sàkóra. Ẹkùnrẹ́rẹ́ àlàyé ẹgbẹ́ alága kọ́mítì. Aziz Kushimo ọmọjọ́dẹ́ni sórí aago 08088181892. Amareti yóò. Gbogbo ẹ̀yin ènìyàn rẹ̀ ọ̀yà kájọ ṣe that celebration olùgbèjà àwọn ọkọ̀ foundation. Gbogbo ọdún kan báyìí láti ń náwó ọ̀rẹ́ sí àwọn ọkọ̀. Bẹ́ẹ̀ni o, opó ìyàwó, opó ọkọ tó ti ráàánú gbà lábẹ́ àjọ yìí ò ló ń kà. Ó yẹ ká celebrate àjọ yìí. Ká kún wọn lọ́wọ́ láti máa tẹ̀síwájú nínú ìfẹ́. Ìtọ́jú, ìrónilágbára ti fọmọnìyàn ṣe wọn. Nínú kíyà máa jẹ àwọn opó. Àjọyọ̀ yìí máa wáyé lọ́jọ́ Sunday August 23 ọdún yìí 2026 ní Libra 09 Event Center Pọ̀lá Ìbàdàn. Bẹ̀rẹ̀ láago 2 ọ̀sán 2 p.m. prompt. Gbogbo olóko ọ̀tọ̀kùlú jàǹkànjàǹkàn ẹlẹ́yinjú àwọn ọmọ Nàìjíríà lápẹ̀kẹ́ wákàjọ ṣe. Lọ́jọ́ yẹn gangan la tún máa ṣayẹyẹ ọjọ́ ìbí Adéyanjú Rẹ̀mílẹ́kún MC Remex. Olùgbèjà àwọn opó. A tún máa ṣèfilọ́lẹ̀ foundation yìí. 3-in-1 celebration ni. Alhaji Tiri Lẹ́dà Ìdòwú Santana. Àtàwọn olórin dọ́lọ́kùn ìjọ̀kan ló ń bọ̀ láti wá dá wa lára yá. Àǹkárá tá a mú 5,000 naira péré ni. Ó ní físà láti fi wọlé. Ó ti wà ní Ìrì FM Ìwọ́dọ̀ Ìbàdàn. Lọ́jọ́ yẹn, Ambassador Adékúnlé Adélékè ni ó gba gbogbo èèyàn lálejò. This celebration is supported by God's Graces and Properties, MNA Global Drilling, Layoti Textile Stores, Alẹ́sìlọ́yẹ́, KBK Event Center àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pè 070-1935-3787. Adéyanjú Rẹ̀mílẹ́kún MC Remex ló ń pe gbogbo wa jẹ́ kájọ pàdé níbẹ̀.
ara ṣan sára pastor shop ń bẹ níbẹ̀ síbẹ̀ lọ́bẹ̀ ṣan sára. gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tó fẹ́ máa sọ fóde àríyá tààràtà móríwọ pastor shop nígbàgì pastor shop aláṣọ ra yìí wọ̀nyí mú yìí lò yìí bí ẹyẹ ọ̀kìn pastor shop abida corporate services limited báwo ló ṣe fẹ́ sí senator material cashmere german wool damask material swiss lace swiss cut guinea brocade swiss foil trousers materials italian swiss wool voile and organza material gbogbo ìlú jìlú kárí south west ńlọmọ pastor shop kálukú ló lóko tiẹ̀ tó sì lóko iléeṣẹ́ tiẹ̀ lábẹ́ ìjọba aláwo máa ti ń pèrò sọ́fíìsì rẹ̀ lórúkọ pastor shop nígbàgì tuntun má fẹ́ rúgbà àbùkún kọ̀ dáa èyí oníbàárà náà ẹ bèrè ọ̀nà dé pastor shop kẹ́ ẹ tó raṣọ kẹ́ ẹ sì rí dájú pé signboard wa wà níbẹ̀ gbangba màgàn ọjà ńlá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ńlọkùn fọ́fọ́ fásọ takoro wọ̀ yìí tó bá wù ọ́ ó má sọ̀rọ̀ ní pastor shop ní nọ́mbà C 136 128 and 140 green block pastor shop gbàgì tuntun pé nọ́mbà bọ́ raṣọ 08034756248 àti 08052023076 ní pastor shop raṣọ sanwó ẹ̀ gbé nǹkan ẹ̀ ọlọ́run tá a fi ṣègbẹ́kẹ̀lé àìtà ìwọ wọ́mọ́jà ló mú wa gòkè àgbà. 96.1 FM ẹ jẹ́ ká jọ gbọ́. kábíyèsí olódùmarè ẹjẹ sáré sójú òkú kalẹ̀ káyàn bíi méjì mẹ́ta ọdá sí kí n tó mọ lọ. Ajagunlá ilẹ̀ Yorùbá kí advice yín fún un ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ sà. ẹ pẹ̀lẹ́ o. ẹ rí advice tèmi ni pé ọlọ́run tọ́lá ayé tọ́lọ́run kọ́ mọ́ dáàbò rẹ̀ gbogbo wa. àmín o. ó sì mọ fi sọ rẹ̀ sọ wa. àmín o. kí ṣe gbogbo èèyàn ni ó ṣe fẹ́ yàn. kí ṣe gbogbo èèyàn ni ó ṣe fẹ́ yàn o. àkọ́kọ́ gómìnà ń bẹ lù wọn irú action táwa take lọ́yọ̀ state tí wọ́n bá take ẹ̀ ń bẹ̀ náà ìlú wọn ò ní mọ́ túlù mọ́ gómìnà lórí. àwọn náà pa àwọn òdìbò òun náà pé wọ́n lọ ẹlẹ́ẹ̀kejì àbẹ́yẹ̀ kẹta wọ́n máa lọ kálẹ̀ kí o. wọ́n wá ní wọ́n ń ṣe òbí kan láìfù èyí oníwà ń bà wọ́n nínú jẹ́ tẹ́lù tí wọ́n ń tú ṣe ń tọrọ ọrùn nílùú fi ń tú. ẹ wo orú action táwa take lọ́yọ̀ state. ọlọ́run bá wa lọ́wọ́ sí i ẹbí lu kùránì wọn pẹ̀lú wọn. ní kùránì tí wọ́n lè sọ̀kalẹ̀ táwọn olórí burúkú tọ́lọ̀ ó fi tì wọ́n dànù. kábíyèsí ọlọ́run. wọ́n wá ń sọ wípé ẹnìkan tó fẹ́ dìjà wọn kí ọmọ wa o wọ́n fẹ́ kó kinní kan wọ̀ rí. kí lẹ rí. wọ́n bá kó sàwọ̀ Ọ̀yọ́ State táàfin ní láwọn olórí ibú mọ́ wọ́n kó wọ Ọ̀yọ́ State. kí lẹ rí sí tọmọ tí ó wo Oloolu tí Oloolu náà gbà kọ sí tí àwọn ẹbí rẹ̀ tí wọ́n ń lọ rèé mẹ́ràn lọ lé Oloolu tí wọ́n já wò. ọlọ́ọ̀bà kọ́ sábò wà lọ́mọ tí ó gbọ́ràn. àmì o ó múra bí ọkùnrin ó wá fẹ́ rìkọ́ọ̀dù Oloolu ó fẹ́ fi fídíò rìkọ́ọ̀dù Oloolu kínní fóònù rẹ̀ bólóòlù ṣe ní ọ̀gbọ̀rùn lọ́ba náà gbà kọ́ sí. bàbá yóò fọ ẹlòmíì lọ́gbọ́n. ó ti tán. ṣebí kò gbọ́n ni. yóò tún kọ́ ẹlòmíì náà lọ́gbọ́n àìṣe nù. ọlọ́ọ̀bà kọ́ dákun kó ṣe àwọn ọmọ wa lọ́mọ tí ọmọ gbọ́rọ̀ sí wa lẹ́nu. orí báyìí ní ìsìn wọn lọ́rọ̀ kan lẹ̀kan bá lé. ó ti kan mojókòó jẹ́jẹ́ mi ní ìsìn. ó ti tán. gbogbo àwọn òbí rẹ ti bẹ̀rẹ̀ ìdààmú báyìí ní ìsìn. ó ti tán. ó ti tán. orí wo ní fi ọ lọ. ẹ ṣeun. Ìṣọ̀lá Ìjíbọ́lá. lórí ọ̀rọ̀ ti Ajagunlá ilẹ̀ Yorùbá hello. ẹ̀rọ abá mi kọ́ olóòtú ẹ̀kú ètò. ẹ káalẹ́. orúkọ mi ni alábàbà àbèjì látọjú olómi akẹ́dẹ̀mí. ẹ ṣeun. mo lẹ́kì ìmọ̀ràn ẹgbà olóyè Sunday Igboho táwọn náà dẹ̀ mú lò ọlọ́run ìjọ bàjẹ́. tí ẹ bá ní ìdìmọ̀ káwọn aráàlú wọn kí wọ́n lọ bá ọba abẹ kí wọ́n dẹ̀ lọ bá gómìnà wọn máa ránṣẹ́ pé olóyè Sunday Igboho padà. ẹ wá rí ìyí tó múra bí ọkùnrin tó lọ wo Oloolu èyí tó jẹ lójú o. social media yẹn ìtì wulẹ̀ ń dá lè ṣe tó dáa ó ṣe dáa tó àkóbá bẹ̀ pọ̀ jù. mo bá ẹnìkan pàdé lórí ẹ̀ tẹ́ bá rí ti sọ ẹ̀yin rọ́ ni pé gangan mo wá sọ fún ẹni pé
irú ẹni yìí kó sì mú yàwó ẹ̀ lọ wo Oloolu lọ́dún tí ń bọ̀ ó dógbó ń tiẹ̀ nu. ó jèrè. torí pé wọn ò ní gbàgbọ́ rárá oníkálukú wọn ti fi ẹ̀sìn bójú èyí tó jẹ lójú ẹgbẹ́ ètò. ó ti tán. Hello somebody ẹ káalẹ́ o. Hello ẹ káalẹ́ o. ẹ kú ètò. náà. ìrí ẹfẹ mo ní jóná o. àmì. ẹ gbóyè délé o. àmì. wọ́n ní tábà pàjì hàn jì ẹrù ní bàjì. ní tọmọ tó lọ wo Oloolu ọmọ tábà kọ àti tánà náà ti kọ. ọmọ tí wọn ò bá kọ́ ńlé àti ta ni wọn ó ti kọ́. bẹ́ẹ̀ ni àwọn èèyàn gan ọmọ pé ṣẹ̀ṣẹ̀ wà gan ẹ bọ́ dẹ́jà ni tójú rẹ̀ sí rí tójú rẹ̀ sí rí náà tójú rẹ̀ fẹ́ rí náà lórí hùn. anita ọlá ní ọlọ́mọdé ọ̀kan ọmọdé lábúrò ọ̀kan ẹni tí ọ̀kan ìgbà ní ọ̀tọ̀ kan ní ẹni tí ó ti kan fámìlì ẹ̀ sí ọjọ́ báyìí. nípa olóyè Sunday Igboho ìmọ̀ràn tẹ́ gbà wọ́n ọ̀dà púpọ̀ ọlọ́run ní fẹ́yìn náà lẹ́nu gbà kọ̀ọ̀kan ẹ̀yìn sáré lágbára ọláyà méjì láti Ìkòyí Ọ̀ṣun fèsì. ẹ ṣeun. ẹ pé tó dà. ọjọ́ ń lọ bí àná òòrùn ń lọ bí àti wọ̀. ọmọ ò lè bàjá mọ́lẹ̀ aṣẹ́ kò ṣe é di. ẹnìkan náà ní ń fún láàyè kó pèsè o. kò jẹ́ ká rí kó wọ́n ṣe ní. ọ̀rọ̀ nípa ti olóyè Ajagunlá ilẹ̀ Yorùbá Sunday Igboho àtọmọ tó wo Oloolu náà mo fẹ́ kẹ́ ẹ dá sí. ẹ káalẹ́ o. náà. ẹ ṣeun. àkọ́kọ́ nípa ọmọ tó wúlù ní láìkí lórí ìṣẹ̀lẹ̀ yẹn gan kò só ìṣẹ̀tì tó ọyẹ kọ́ náà já kọjí lẹ́rẹ́ kó ti gbẹ kó ti kú. àwa náà bímọ. à ń gbé káàkiri gẹran kankan yẹn ó ti ń lọ fáà nìyẹn ọyẹ kó jẹ. ó tún lọ fáà bí wọ́n ti ń gbé yẹn. ẹ̀wùrẹ́ kọjá òwò fi ìyẹn báyẹn nìyẹn. ẹ̀rọ ọ̀rẹ́ máa dàbí àwọn tí ń lọ nígbà tí wọ́n bá àwọn jókòó ara àbùmọ́ pọn sínú sẹ́ẹ̀lì síbi ni àwọn èèyàn fi ń béèrè jó ní pé tí bá ti tó àwọn èèyàn wọn lẹ̀lẹ̀ àwọn ló fi àwọn táwọn kò rí kálá àwọn tí bá ti pa àwọn tí wọ́n mú ni kí wọ́n lọ́ máa béèrè tó àwọn tí wọ́n kó nu sẹ́ẹ̀lì. tó ẹni tí ìlú bá ti solúsàn ẹja máa fáìn solúsàn sí lójú ẹsẹ̀ ni ẹ̀wù la sọ ó ti wò yẹn pé Oloolu ọ̀pá yẹn òṣèlọ́pàá yẹn ni nípa ti ọ̀gá Sunday Igboho ẹni mọ̀ dáadáa ni wọ́n rà mú jókòó pẹ̀lú wọn dáadáa sì túrú wọn lóṣogbo. bẹ́ẹ̀ ni sà wọ́n dà má bòm lówó jọ́nà lọ níwájú ọlọ́ àti ènìyàn. tó mo dẹ̀ sọ́jọ́ kan mo tẹ̀sórí fúgàmù kan ọ̀gá mi Kọ́lá Akínyẹfà nípa social media yẹn pé kí mo límìtì ẹ̀ díẹ̀ kankan. àwọn tó wà lórí tó wà lórí fúgàmù jọ́nà lọ níjọ sátọ̀dẹ̀ yẹn mo bẹ̀ sí pé kí mo mí bẹ̀ dá múlẹ̀ à tó social media yẹn kí mo ra límìtì ẹ̀ díẹ̀. lọ́wọ́ apá tẹ̀sọ mo sọ́jọ́ náà lọ fún mo sọ fún Akínyẹfà jọ ẹ̀ pé social media yẹn kí wọ́n àjọ ṣe díẹ̀. inú ìwà dùn fún tẹ̀sọ lálẹ́ tó wà nù nǹkan tí àwọn ti yìí kéèsì wọn pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì fún délé wọ́n àjọ sí nípa pé wọ́n ti so. òun kọ́ lọ́ọ̀yà ẹ mọ̀ pé ayé ti dẹ ayé ọ̀dà sáwọn tó gbé Oloolu jáde ni wọ́n ní kéèyàn gbé fóònù jáde kó fi máa ya Oloolu. ayé ti dẹ ayé fóònù kálukú ló ní fóònù lọ èèyàn sì sọ̀rọ̀ control. ok nípa ti táwọn bá wá sọ wípé táwọn bá ti fẹ́ níbi kan tí táwọn lọ yìí o ẹ má yà kankan o. èrò tó bá mọ wọn ló ṣe control èrò tó bá mọ pé tó bá já àwọn mẹ́mbà ru ẹkùn pé gbogbo òru ẹkùn ẹnìkan gbọ́dọ̀ mú fóònù lọ́wọ́ nù yín òun ọgbọ̀ ṣùgbọ́n ará àta tó bá wà ń bẹ̀ tó bá fẹ́ ya nǹkan ṣé ó ṣe control ni. bàbá mi ẹ sá bẹ fún ẹsùn bá wọn sọ̀rọ̀ torí pé ìjọba ní sọ pé ọ̀kárí tó bá yà wọn náà sọ pé ọ̀kárí o ìjọba sọ̀rọ̀ jẹ́jà lọ títí o. kábíyèsí Olódùmarè kábíyèsí Olódùmarè. òkè fẹ́ máa kà ní ìsìn ọ̀fẹ́ máa mọ́jú àwọn lọ. Akọ́láwọlé Olóòtú ọmọ àdàbà gbá kan o. ǹjẹ́ ẹgbọ́n tó ṣẹlẹ̀ ńbàdàn. ọmọ kan wọ́n pè ń wá sílá. ọba wọṣọ bí ọkùnrin. wọ́n ní adẹ́jà ni ọlọ́run ó wo Oloolu. ó dírẹ́sì bí ọkùnrin. ó dé fìlà ó ṣe gbogbo ẹ̀. ó tún wá mú fóònù ó fi ń rìkọ́ọ̀dù Oloolu. àsámọ́ b'Oloolu ṣe rí wọ́n ní Oloolu ń tọ̀dọ̀ rẹ̀ bọ̀.
wípé ọ̀gbọ́rùn Oloolu nàgbà kọ sí i wọ́n gba fóònù ọwọ́ rẹ̀ tó rìkọ́ọ̀dù sí wọ́n ní ọmọ lọ ńgbà ó délé ọmọ èké búròkò ó bojú ẹ̀yìn ọjọ́ tó lúwéré ọjọ́ wọn bá bú olúwéré kí pa wọ́n o ó délé ìkòkò gbómi gbẹ̀yìn mọ́ bó o lọ jẹ́ lọ́ba ní ẹgbàún báyìí kàṣá báyìí ṣàwòdì àwọn aráalé rẹ̀ sì mọ̀ pé kò lè kíje ní ẹ bá gbé òdìlé Oloolu ìwádìí ń lọ lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ o mo fẹ́ dà àwọn ọmọọṣẹ́ mi síta lọ́la kí wọ́n lọ ìntàfíù mọ́gàjí ilé ajé mọ́gàjí ilé Oloolu pé ntaari ìṣe lóòótọ́ ni àwọn aráalé ẹ̀ nígbà àkókò gbómi gbẹ̀yìn wọ́n bá mọ́mọ́ lẹ́yìn òdìlé Oloolu ẹ dákun ẹ mọ́jọ́ òkú ẹ gbà wá ọmọ èké ló ṣe o wọ́n sáta lójì pé kó lọ rẹran kó lọ ra gbogbo nǹkan wá wọ́n kó karahun gbé bọ́ lọ́rùn ẹ̀sìn tó fẹ́ f'Oloolu ṣe òun lọ́sẹ̀ sí ń ta gbangba wọ́n fá orí rẹ̀ wọ́n já hòhò wọ́n gbé karahun gbé kọ́ lọ́rùn gbogbo tí wọ́n bá pè léèwọ̀ láyé kéèyàn mọ̀mọ́ dùbò ẹ̀. èyí ò bẹ́ẹ̀ ifáfitì lẹ́yìn tí wọ́n ti bùn pẹ́lá àti jáfìsì mọ́tò méjì tẹ́nìkan bùn wọn ní ilé John Jesse Don Jesse ó ti promise Pella wípé kó forward candidates láti accept 100 million wedding gift. Gbogbo ọmọ yín ní ó ṣoríire o. Tó o bá fẹ́ fẹ́yàwó lónìí lọ́wọ́ àkọ́ṣẹ́jáyé ìyàwó tó o fẹ́ fẹ́ lọ́wọ́ ràwọ̀ rẹ̀ wò bóyá ràwọ̀ tiẹ̀ bá tiẹ̀ mu. Àwọn kan ń yọnu sùtì wípé jáfìsì yóò ju Pella lọ lọ́jọ́ orí séyẹn la fẹ́ lò ní. Àníràwọ̀ tó gẹ́ra wọn nínú ilé àjọṣepọ̀ àwọn ọmọ kéékèèké tẹ́ ẹ mọ̀ ń wò àwọn mọ̀ rìn ju gbogbo rán dandan tẹ̀ ń wí lọ. àwọn tó ń láwọn oníṣààbù tí ń bá tẹ̀ sáàbù ní Cairo. ìràwọ̀ gẹ́ra wọn bára wọn mú ni. ìwọ náà tẹ invitation wedding kọ́ lọ́ọ́ fẹ́ ṣe marriage kọ́ pa sọ́jú kọ́ pè ní kó kọ́kọ́ pé 100,000 tó orí èèyàn tí ó rà láì sọ pé 800 gan ìwọ pè lé kó o pè 100,000 wọ́n mọ̀ kọ́kọ́ gbé wọ́n mọ̀ jù lẹ̀ nígbà 100,000 ṣe jẹ́ èyí ò wá pọ̀ jù. Kábíyèsí Olódùmarè wọ́n á máa gbé àwọn gáàsì yẹn wọ́n máa gbé wọn òkè wọ́n máa gbé jù lẹ̀
lórí aṣọ 100,000 péré bẹ́ẹ̀ làwọn kan ti ń aṣọ 650 800 lórí ẹ̀ náà ó tún lè mọ́ra gàjókòó níbi wedding àwọn ọmọ fẹ́lá yẹn wọ́n rán o ọ gbọ́dọ̀ halẹ̀ jù pé àwa fi 800,000 mo fi ra sọ lẹ́wàá fún mi ní àga àjókòó ẹjọ́ tí mò ń ṣe mò ń joyè ìjọ yẹn ni Wàsíù Àyìndé fi tí wọ́n pè ní àwọn ọmọ alálùbáríkà. kí Wàsíù ò tó bẹ̀rẹ̀ eré àwọn ọmọ tá a wí kí ní ọtí tí à ń mu pẹlẹbẹ báyìí wọ́n ń kì í bu abíyá wọlé ni. mo bá ní ẹ jẹ́ ń ra nǹkan tẹ́ ẹ̀ mọ́ mú fún yín wọ́n wá rẹ́rìn-ín ǹjẹ́ bàbá ìmọ̀ túmọ̀ tí ń wù ọtí bí ọtí 400,000 380 kálukú ti mú tiẹ̀ lọ́wọ́ nígbà Wàsíù dé nínú náà ká sí ló pé gbogbo wọn jọ ní pé ẹni tí ń ṣe patí ní ọ̀yà mọ̀ bless bàbá yìí kí ijó tó bẹ̀rẹ̀ rárá mo ti mọ tí mo wọ̀n mo ti mọ̀ pé ńjọ́ mo ti ń ṣènáwó mi rírú owó bẹ́ẹ̀ rí. ní ilé gbàgbé ìjọ náà ní Tẹ́gbẹ̀ náà bless mi Tẹ́gbẹ̀ tó di mínísítà fún ètò náà mọ̀nàmọ́ná lẹ́nìí ó wá ó jókòó bless mi. ńgbà arú wa ń ṣènáwó tá à ń lọ báńkì tá à ń rẹ́rìn lọ báńkì Monday tó tẹ̀lé kí ni kírú àwọn ajáfíìsì hàn pẹ́lá ọ wá máa ṣe irú owó tí a ń ná fún àwọn pàtí òun bí wọ́n bá ná fún yàn hospital ní láǹdì sí ó ti pọ̀ jù ní rọrùn sùn. ẹ wo páálí tí wọ́n ń kówó sí ni páálí gòdòmù wọ́n ti yá àfọwọ́tọ̀ wọn ẹ má jẹ́ wọn owó ń ṣekúṣe torí àwọn ará bí o àwọn náà gbé kámẹ́rà wọn wá ìyá bí wọ́n bá tẹ owó kan mọ́lẹ̀ ẹ dáràn ọlọ́mọdé alẹ́ ẹ̀wọ̀n lẹ́yìn ìnáwó páálí kan kún wọ́n gbẹ̀yìn lọ wọ́n tún lọ rè gbé páálí mìíràn wá owó ń bẹ ń bí ọwọ́ ọjà ẹ́ bí bàbá ń tanra tá a bá ń parọ́ fúnra wa lókù kéléré tó kọrin tí ò ju bíi 4 hours lọ ọkọ wọn pa 156 million. ẹnìkan ní níbo ni àwọn ọmọ títọ́ka yẹn ti ń rówó àsìkò ní ìgbàláṣọ ìgbàlẹ̀wò ìgbàlódéré kókò lè lọ níjọ́ àná nígbà àwọn pẹ́là àwọn pẹ́lẹ̀ tí wọ́n ń gbá fúbọ́ọ̀lù ó dàbí ẹni pé kò sẹ́ni tí ó gbá bọ́ọ̀lù làmọ́ láyé bí wọ́n ṣe gbà tó tí wọ́n ń gbá tí wọ́n ń gbé golí tí sọ́ọ̀tì wọ́n ń gbé golí dànù lójú póòlù síbẹ̀síbẹ̀ wọn ò gun bàálù tí wọ́n fi kú wọn ò dá bàálù ní tí wọ́n fi kú mo mí. At the end of the day ẹ wá wo àwọn ọmọ tó wà ń ta ní ìsìn ẹ̀ ń gbá wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. èyí tí mò ń bá bọ̀ èyí forí àgúnbì kan ọ̀rọ̀ tó lágbára ni gbà. lẹ́yìn ìgbà tí ìyá ẹ̀ kú ó dùn ọmọ ẹ̀ ọwọ́ mú ọ̀rọ̀ yìí mọ́ra kò sọ fẹ́nì kankan ó ní lẹ́mìí pé òun ó gbẹ̀san. wọ́n ní ọjà tí ọmọ bá wọ̀ òkúta wọ̀ dẹ́ǹdé tí mo dé àdán gbọ́dọ̀ rọgí inú oko bẹ́ẹ̀ gbọ́dọ̀ rọgí àjà.
èyí tó bá fẹ́ ṣe bí àdán òní lápá bí Kọ́lá Olóòtú ń bọ̀ ẹnu lásán ni kí wọ́n mọ̀ mú rọ̀gì. àṣà ń ké kòwé ń ké o kòwé ọmọ wípé ya àṣà ọgbà òun jẹ kòwé ìdí ẹ̀yà agbọ̀n kú bèlè jà. ìpàtí pọ̀ púpọ̀ lọ́sẹ̀ yìí àtàná láti kò sí. Bíọ́lá Fowóṣeré ń ṣe pàtí ní Ìbàdàn gbogbo Ìbàdàn mi jìgìjìgì. Bíọ́lá Fowóṣeré ògbóǹtarìgì onítíátà nígbà ó tún ti di lónìí àgbọ́kù bàbá wa olóyè gíga nílẹ̀ Ìbàdàn Lékan Àlàbí olóyè ńlá ni bàbá Lékan Àlàbí ńbàdàn ìyẹn láti kò sí látàárọ̀ gbàrà tá a kú òun bẹ̀ tán àwọn Ògúntádé náà ń ṣòkú ẹ ń wáyé mọ̀ dáràn o àwọn Ògúntádé ń ṣòkú ń Wẹ́sílì a kú òun bẹ̀ tán la lọ bí tàwọn kílọ̀bù Ìbàdàn Social Stars tí wọ́n wà ní Yemẹtu àwọn náà ṣe pátì wọn ní. Ìwádìí lọ́la kan ìwà mi lọ ẹ̀yìn tó lọ́la kan ìwà mi lọ. wọ́n ṣe pátì ní olùkọ́lá ẹlẹ́jà ń challenge Akọ́láwọlé Olóòtú ọmọ Àdábánijà ẹni ayé ọ̀jẹ̀ ọgbádùn ọ̀sán jẹni ayé ti gbàgbé ẹ lọ gbogbo àwọn èèyàn wa nìyẹn báwa náà bá dá nǹkan lẹ̀ àwọn làá máa rí olóyè Lékan Àlàbí ọlọ́gbọ́n olóye onílàákàyè tó sì gbọ́ Yorùbá ọgbọ́ Gẹ̀ẹ́sì jẹ́ ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ tí ń sọ́lé ọba kún ìlọ. àwọn èèyàn ń sọ Gẹ̀ẹ́sì láyé àwọn èèyàn tún gbóná nínú Yorùbá àjìnlẹ̀ wọ́n tún máa ṣà. àwọn ní ẹjọ́yè custodian of culture gbogbo tí wọ́n pè láṣà bílẹ̀ láti Ilé-Ifẹ̀ wá káàkiri ilẹ̀ Yorùbá. olóyè Lékan Àlàbí máa gbọ́rùn sọ̀hún máa gbọ́rùn ṣògo lálákejì. ibi ẹ fàdàgbà ayé rọ̀ sí ọmọ ní ọmọ lò yòókù. mo wo interview wọn kan mo sì fẹ́ ké ṣùgbọ́n olóyè ò gbọ́dọ̀ sunkún. wọ́n ní gbogbo ẹni tó jẹ mọ́gàjí kí ó jọba o gbogbo ẹni tó joyè kọ́ ni ó jẹ Olúbàdàn. wọ́n wá wò ó pé ṣé bàbá yìí mọ̀ pé àwọn ò ní dórí àlééfà ni wọ́n láfi ẹni tí adé Olúbàdàn bá ń bẹ lórí ẹ̀ látọ̀run wá. wọ́n sọ bẹ́ẹ̀ nínú interview tí mo wò. kábíyèsí Olódùmarè. oyè wọn sún jìnnà o ó kù gẹ́ngẹ́rẹ́ kí wọ́n jẹ ọba àgbésẹ̀ kejì ni wọ́n kù olóyè gíga ni wọ́n ń bàdàn ní a bá kú olólóyè gíga àwọn ọ̀bọ̀ sólóyè gíga jù lọ. ìgbà náà ni wọ́n di ọba tí wọ́n bá dọba tí wọ́n ti sun ọ́n kànlẹ̀kùn Olúbàdàn. ìwádìí lọ́gbà ibi tí mi retí o ìwádìí lọ́lọ́kọ̀ ìwà mi lọ ẹ̀yìn tó lọ́lọ́kọ̀ ìwà mi lọ. orí mi àpérè àyà mi àfobì kan ọmú yèyé méjèèjì tí mo mú jẹ́ ń gbóyè délé o jẹ́ ń jẹ Olúbàdàn ọba Ìbàdàn. kábíyèsí Olódùmarè Ọlọ́run tó nílẹ̀ tọ́lọ́run ọ̀láragbárí gbé ọba tí gbá lákejì Ọlọ́run bí wọ ò sí ta ni ìbá wà ọba aláhàn náà ọba láfọ̀ṣẹ èdè ó fi náwó láwà ní títì rọ́rọ́ Ọlọ́run tí gbà fi ọ̀run ọba tí gbà sọ lọ́wọ́ kú bora. ìwádìí lọ́lọ́kọ̀ ìwà mi lọ ẹ̀yìn kan lọ́lọ́kọ̀ ìwà mi lọ èmi
olórí eyínyẹ̀rì òdòdó ọba tó gbé mọ́lẹ̀ wọ̀ kábíọ́ọ̀sì arógòṣògo ọ̀dádá tìrì dáadági lẹ́kùn èso ẹ̀fúùfù lẹ̀lẹ̀ dági lókèlókè jẹ́ngbẹ̀lẹ̀kùn ńlá orí mẹ́jàyà ló lo pẹ̀ǹpẹ̀ǹsẹ̀lẹ̀ oníwájú ńwájú bàbá lẹ́yìn amẹ̀yìn aráàlú ayé ará ọ̀hún ẹ̀rọ gbogbo ètùtù àjòkọlẹ́rọ ọ̀rẹ́kẹ́tì ọlá ọ̀fàlàlà ọ̀rọ̀ ọlá títí rọ́rọ́ òmìnira ọ̀rọ̀ ọ̀tàgbàǹràgbà ọ̀ràgbàǹràgbà àwífúnni wí fọ̀ ọ̀rọ̀ ránmọ létè àṣẹni bó ti fẹ́ ajímọ̀jẹ̀bí ṣe olúborí olórí apàṣẹ ìrọ̀rùn ajàlókè agbòkè rẹ́rẹ́ bí ikú òtítì ń bèrè. kábíọ́ọ̀sì olódùmarè ọba tí gbaṣọ lọ́wọ́ kú bora. ọba aláhàn náà ọba aláfọ̀ṣẹ ìlú òfináwé láwà ní tìtì rọ́rọ́ ẹ̀rù rẹ̀ ń bà mí olódùmarè. tí wọ́n bá ń pètàn pé àwọn tí wọ́n wà ń bẹ̀ lánàá dà wọ́n á ní wọ́n ti kú wọ́n ti lọ a lè rí wọn mọ́ ó dojú àláfèrè ó doko olówó ó di bí bá jọ ni ó di bí èèyàn bá jọyàn. kábíyèsí olódùmarè ìwọ tó ọmọjọ́ tí ẹnì kọ̀ọ̀kan wa ti ń gbọ́ mi lálẹ́ yìí ìjọ mímí sókè mí sódò wa ìjọ tí ó parí tó sì parí ọ̀pá fáìlì wa déwájú rẹ̀ ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá òfin èsì àwa wà máa dá ọdún mẹ́fà ọdún mẹ́wàá tó bá di 2035 tó bá di 2027 ìbò tá a wá fẹ́ dì lẹ́yìn eléyìí wọ́n ti ń mú àti ìdìbò kan 2027 tán ẹni tí wọ́n yàn lẹ́yìn rẹ̀ wọ́n tún ti ń dámọ̀ràn rẹ̀ ẹ̀mí tí ò ní dọ̀la èyí sì ń dóṣù mẹ́fà. kábíọ́ọ̀sì olódùmarè o máa lọ skoda mo débí dédé olóòtú ọmọ àdábànjà. iwájú ló lọkọ níwà mí lọ ẹ̀yìn kan ló lọkọ ìwà mí lọ èmi ti mọ̀. mojúbà àwọn pèdèpèdè pédépédé mojúbà àwọn gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ ṣáájú mi kí n tó máa sọ̀rọ̀. mojúbà gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ẹ ti síwọ́ ọṣẹ́ o gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ẹ wà nípò òótọ́. mojúbà yín mojúbà ọlọ́run. mojúbà ọjọ́ kan tí wọ́n mọ̀ mojúbà àsìkò kan tí ò yé mi tó. ìbàfẹ́lẹ́ bí máa rẹ rọ́bà rẹ láṣẹ. mojúbà àjọ tó pa fáìlì mi dé tí ò fi hàn mí. gbàgbọ́gbọ́ àgbà tí gbẹ níwájú mi. mojúbà àjọ kan ibi tí wọ́n kú sí tí wọ́n mọ̀. àwọn ìyá mi ra jígì ní mojúbà àjọ kan tí ó pa mí tí wọ́n mọ̀. ọjà tí mi jẹ́ kẹ́rù ó bọ́mọdé títí dọjọ́ ra lé. àní tètè kú o. bàbá ń kígbe ó má lọ ìyá ń kígbe ó má lọ àwa ò lè sọ. ẹ̀wìrì ló ní má lè kú wíríwírí ẹ̀wìrì ló ní má lè kú wìrìwìrì ọ̀pá kùkù ló lọ́jọ́ kú mi àtẹ̀yìn kù dáindáin tọkọtaya tọmọ làájọ lolẹ̀ yìí gbó kùtàkùtà. akọ́láwọlé mo débi dédé lálẹ́ yìí ẹ máa lọ skoda èló ni ká há o ìnáwó mi pọ̀ ẹ̀yà pé 100,000 káfíyàn manage mi è promise tí n bá lè ṣe o torí gbogbo promise téèyàn ń sọ ìpátá gbogbo ẹ̀ lájìyàn ẹ̀fọ́ lọ́hùn mi è promise tí apá mi ò bá ká o. ìwádìí lọ́gbà ẹ̀bí ti mi lẹ́sìn. gbogbo bí mò ń lọ látàná ìnáwó ni mò ń ná bẹ̀. ẹja ṣe 100,000. mo ti tẹ́sì yín rí lórí ètò yìí tí mo fẹ́ wò ó pé bóyá torí owó lè fi mọ̀ sí à program.
Fuji. mo sọ fún gbogbo èèyàn pé n ò ní fẹ́ nìkan kọ́bọ̀ ìjọ yẹn lẹ sí ààrẹ tó pọ̀ jù ẹ máa ṣí ààrẹ. Bàbá wọn bí mi dá. ọ jèrè. Gangan mo tún ra bí lórúkọ òun. ẹ máa ṣí ààrẹ 21 times. Ibi 100,000 bá tán sí ọ̀tán nìyẹn o. Èmi gangan mo tún ra. Èmi èyí sì fún yàn ní sẹ́pẹ́ owó. Èmi èyí fún yàn 2,000. N lè fún ọ less than 5,000. Ọmọ gidi ṣá ló yẹ káyà. Nọ́mbà owó mi tí mo máa ń fún yàn bá 10 sókè. Bọ̀ ìṣe rere o mọ̀ yìí. Torí mo mọ̀ pé ẹni tí ọ̀fẹ́ ni kì í wòran ẹni. Kò bá tó olú ayé Fuji mi. Ẹ ń fẹ́ mi, èmi ń fẹ́ yín. Níbi fàájì tí mo ti dìde tí ọba ṣe pé oúnjẹ ìbò fira ìsọfà. Èèyàn gbọ́dọ̀ kú òǹbẹ̀. Èèyàn tó bọ́kọ̀ yìí. Mo rí pé ẹ̀ ń fẹ́ mi, mò ń fẹ́ yín. Èbúté ayò. Oníṣẹ́ ìbò fira ìsọfà. Ẹ̀mí ló ní Fuji. Ẹni tí ọ̀fẹ́ ni kì í wòran ẹni. Bẹ́ẹ̀ tí ẹ̀ ń gbọ́ mi, ẹ̀ ń wòran mi, ẹ̀ wá ń bá mi sí ààrẹ. Lọ ìgbà kan mọ̀ ọjọ́. Kò sí ètò bá wà lọ́wọ́ mi àjọ níní. Tó bá dé ìdáyé. Tójò bá ń pa kan ọ̀rẹ́ gbogbo ayé níjọ ń pa. Ẹkú àtijọ́ ṣe dàgbẹ́ ni. Ẹkú àtijọ́ ṣe dàgbẹ́ ni. Ṣàlàfíà lẹ́wà gbogbo lè gbọ́ o. Olúwayé Fújì káàbàtà. Ẹkú àtijọ́ ṣe dàgbẹ́ ni. Ẹkú àtijọ́ ṣe dàgbẹ́ ni. Ṣàlàfíà lẹ́wà táyà gbogbo gbọ́ o. King Wasiu Ayinde Masa the first. Fọ́gbọ̀n ọdún ìyàtọ̀ jọ. Akeu púpọ̀ púpọ̀. Yóò máa pọ̀ mọ́ àṣẹ. Ó gbèrè kúsá bẹ́ẹ̀ ni máa ṣe. Mélòó nìkan ṣe o? Mélòó nìkan ṣe o? Lóṣù mẹ́ta ni. Ilé ayé o. Mélòó nìkan ṣe o? Tóṣù mẹ́ta bá ti ń pé. Ojú òṣùpá mẹ́ta ni ọmọ ti nǹkan jáde. Ó gbèrè kúsá ló sọ bẹ́ẹ̀. Tó. Mélòó nìkan ṣe ilé ayé. King Wasiu Ayinde Masa the first. Ẹni tí Ọlọ́run gbà fún jù nínú gbogbo onífújì Nàìjíríà. You've got to make a Yes! right on time. A ti wá rí gbọ́ o. Lánàá, Behold. ẹnìkan ti go position number 2 ẹni tí ń pawó jù nínú olórin Nàìjíríà. Ta ló ń tọ̀hún? Ẹ tó wà number 2 position nínú olórin tí ń pawó jù ní Nàìjíríà ta ni? Ọmọ èké ló ń tọ̀hún. Ọmọ kékeré jòjò lónìí. Ẹ̀jẹ̀ ń tì í sí yín bóyá lẹ lè mọ̀. Lẹ́yìn Wasiu Ayinde tí ń pa owó jù nínú gbogbo olórin Nàìjíríà. Mi ò sọ̀rọ̀ kọ́ńtíráàtì ìlú òyìnbó bá ń ṣe kọ́ńsáàtì o. Pé ká kọrin ká gbé máìkì lọ́wọ́ kí wọ́n fowó mọ́ wa lórí. Wasiu Ayinde ní number 1 tí ń pawó nínú olórin Nàìjíríà. Tàwa ni number 2 tí ń pawó sí kejì báyìí. Ọ̀yá sí ojú òpó fún wọn, ẹ jẹ́ wọn bá wa dá sí i. Eléré tí ń pawó sí kejì nínú gbogbo olórin Nàìjíríà. Ọ̀jẹ̀rẹ̀ hello. Olóòtú ọmọ ọ̀gbẹ́nàbá níjà. Kẹ́ẹ̀pẹ́ o, mo kí. Bàbá mi kára ọ̀lẹ̀ kẹ́ni ọ̀làgbé o. Ta ni ń sọ̀rọ̀ yìí? Àbábìnrin láti àkàrà o. Ẹ ṣeun. Àpò alágbára kú bàbá wa o. Ó ga bàbá Lékan. Ọdún jìnnà síra o. Àmínà. Ọlọ́ọ̀bà gbàgbọ́ yóò bá wa ṣe fún sinmi fún wọn o. Àmín o. Ẹ̀pẹ́tọ̀ bàbá rẹ̀ mi yóò lò pẹ́ o. Etí mò ń bi yín léèrè ni pé inú olórin Nàìjíríà. Ẹ̀ta ní ń pawó sì kejì lẹ́yìn Wasiu Ayinde tí ń pawó ká wà ń patí ká pawó jù. Ta ni number 2 báyìí? Màláíkà. Ó rò bẹ́ẹ̀. Sulé Àlàó. Mò ń bọ̀. Ẹni tí ẹ bá kú díẹ̀ tó kì í ṣe
akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà ọyá tẹ́ pinpin lórí ètò mọ̀wà ẹ máa pè mí lórí ìrì fm lẹ ti ń gbọ́ mi 96.1 fm mo gọra rẹ olóòtú ti di ọmọ àdábánijà hello somebody ẹ káalẹ́ o kí ló dé tí fi ń hó ọ gbọ́dọ̀ hó. káàsà eléré tó jẹ́ pé òní nọ́mbà 2 ti ń pawó jù ní nàìjíríà eléré wo ni ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ eléré wo ni ń pawó jù ní nàìjíríà lẹ́yìn wọ̀sáàdì Saheed Òṣùpá ẹ pàtẹ́wọ́ fúnra yín mọ̀ ń bọ̀. káàsà ẹjẹ fẹnìkan láàyè sí i eléré tí ń pawó jù lẹ́yìn Wasiu Ayinde ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ẹ kú ètò sa o. ètò nù. Victoria láti àjíànísà. ẹ ṣeun. yẹsà Abbas Akande ní sa o. pápá tọ̀ síbẹ̀. yẹsà. káàsà hello somebody ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ o. ẹ̀ka ẹ̀kọ́ tó dáa. yes. orúkọ tèmi ní akíntayọ̀ babatunde. yes. àti alákíyà fẹ́ lọ. eléré wo ni ń pawó sì kejì lẹ́yìn Wasiu Ayinde ní nọ́mbà 1. kí n súlé àlàó màláíkà ni. ààbò ń lò àjẹbẹ́ra ní. ẹ jẹ́ àtúmọ̀ wò bọ́ orí ètò mọ́ wà yìí. hello somebody ta ló wà lórí ètò. màá já kinní yẹn ń sè bí ó ṣe ń hó yẹn o hello ẹ̀ka alẹ́ o kinní yẹn ń hó o. ẹ̀ka alẹ́ ẹ kú ìrọ̀lẹ́ ẹ kú déédéé wòyí ẹ kú ọ̀gẹ̀nẹ̀ntì òjò. ọlọ́run tún ọmọ àdábánijà. nọ́mbà 1 nínú onífújì tí ń pawó jù ní nàìjíríà Wasiu Ayinde ni o. nínú gbogbo olórin tí ń pawó tí ń paṣu jù lórí stéèjì Wasiu Ayinde ni. ẹni tí ń pawó sì kejì. ọ̀rẹ́ ẹja ṣe báyẹn mọ̀wulẹ̀ jẹ́ ń dà yín láàmú ẹ sí ojú òpó nǹpa pátápátá. kọ́ọ̀lù yẹn pọ̀ jù. olórin tí wọ́n play orin ẹ̀ jù ní orí audiomark tí orin rẹ̀ ti wọ 100 million ní nàìjíríà tí wọ́n play orin rẹ̀ jù yàtọ̀ fún àwọn ní hip hop olórin yorùbá tí wọ́n play orin rẹ̀ jù Saheed Òṣùpá òun lórí ẹ ti wọ 100 million. ṣùgbọ́n nínú eléré tí ń pa owó jù lórí stéèjì nọ́mbà 1 ti bọ́ sọ́dọ̀ Súlé Àlàó Màláíkà. àná ló gorí àlééfà rẹ̀ ó pa 156 million níbi pátí Pẹ́lá àti Jáfì. 156 million odidi owó ọdún kan nínú owó tí wọ́n gbà lódidi ọdún kan ọmọ ń pa wákàtí 4 àbí 5 156 million olóṣọ́ di nọ́mbà 2 ta ni nọ́mbà 3 eléré wo ló bísí jù ní nàìjíríà Abbas Akande Òbésèré ni
eléré tó bísí jù ní Nàìjíríà nínú àwọn onífújì Abbas Àkàndé Òbésèré. eléré tí wọ́n ń plé orin ẹ̀jù káàkiri àgbáláyé nínú eléré fújì Saheed Òṣùpá ni o 100 million. kò tí ì séléré tó ní rí tẹ́ ẹ mọ́ Barrister tẹ́ ẹ mọ́ gbogbo àwọn aṣíwájú ẹ̀. lẹ́yìn àwọn oní hip hop ẹnìkan ògùn àlééfà yẹn rí. eléré tí búkì ẹ̀ ń wọ́n jù ní Nàìjíríà onífújì náà ni tó jẹ́ pé ń gba owó tó pọ̀ jù lọ nínú gbogbo àwọn onífújì. mi ò ní lé yín sẹ́yìn. Wàsíù Àyìndé kọ́ o. Wàsíù Àyìndé ti pọ̀ lọ́lá débi pé ọ̀pọ̀lọpọ̀ eré tí Wàsíù Àyìndé ń ṣe látọwọ́ ẹnìkan sẹ́nìkan. Pápẹ́rẹ́ bí mo bá fẹ́ pe Wàsíù Àyìndé ń sìn tí mo sì mọ̀ pápá mi ọ̀ka tí n bá mọ̀ èèyàn l'Ábùjá tí n bá mọ̀ èèyàn Government House wọ́n bá ń búùkù ẹ̀ wọ́n sì fi mí lọ́kàn balẹ̀. Túlé Àlàó Màláíkà. Ọ̀yá láàrin ẹ̀gbọ́n ọ̀gbábúrò jò. Àwọn eléré mẹ́ta tí wọ́n mọ̀ dákọ̀ yìí Ọlọ́run gbà fún wọn èèyàn gbà fún wọn. eléré tó ṣeré kàmpéèjù tó kọrin kàmpéèjù Táyé Àkàndé Adébísí kọ́rẹ́ǹsì ni tọ́pọ̀ṣù kàmpéèjù. Pàṣọ ni number 1.